Hello, ẹ̀yin ìyá mi, ẹ̀yin bàbá mi, quick one lélẹ̀ tí mo tún mú wá o. Oríṣiríṣi láṣáájú mi location náà. Mo tún rélé yí ilé túká màmá ó lẹ́tìkẹ́ o. Ẹ̀yin ìyá ẹ̀yin bàbá káàkiri gbogbo ibi tẹ́ bá ti ń wò mí. Èmi ọmọ yín olólùfẹ́ yín náà mà tún ni mo mà tún dé. Lady K yín náà tún ní ìfẹ́ olúwa show. Ara mi ìrírí mo rórí ológbò látẹ. Ogun location náà pẹ̀lú ogun ojúmọ́ kan, ìjọ̀gbọ̀n kan. Bó bá ṣe jí ní ìjọ kan ni wàá gbọ́ ní òsì àrà ọ̀tọ̀. Ní òsì tuntun tó ò gbọ́ rí, ìṣẹ̀lẹ̀ tó ò rí rí, Nàìjíríà ni wàá ti ní. Ẹ̀yin ìyá mi ẹ̀yin bàbá mi, ẹ bá mi share ètò yìí. Ẹ bá mi share ètò yìí tẹ́ bá ń wò mí for the first time. Mo fi yọ́nú Olódùmarè bẹ̀ yín. Ẹ subscribe sí YouTube channel mi. Ẹ lè máa gbádùn àwọn program mi ní ọlọ́kan òjọ̀kan kẹ́dẹ̀ tán notification bell yín sílẹ̀. Orúkọ ti tèmi ò yí padà. Èmi náà ni Olúwakẹ́mi Ìfẹ́ Olúwa aka Lady K Ìfẹ́ Olúwa show. Ọmọ wọn nìbàdàn májàmájà tó fi kára wájú lẹ́rú. Ìbàdàn ìlú òjò ìlú àjàyí ìlú ògúnmọ́lá olódù kẹ̀ríkẹ̀rí. Èmi náà mà tún ni o. Ẹ̀yin ìyá mi ẹ̀yin bàbá mi, kí n tó máa tẹ̀síwájú ẹ bá mi gbọ́ wọlé share button. 2024 èyí tá tún kọ́kọ́ rí rèé o nínú ọdún tuntun. Èyí tá kọ́kọ́ rí nínú ọdún tuntun tí a ṣẹ̀ṣẹ̀ wọ̀. A ti sọ fún yín o wípé oríṣiríṣi ló ń ṣẹlẹ̀ ní Nàìjíríà. Kò sí ìròyìn ayọ̀ kankan tí wọ́n lè mú wá sí etí ìgbọ́ wa. A fi ìròyìn tó jẹ́ wípé àgbọ̀ ya ẹnu sílẹ̀ báyìí ni pé èwo tún lè lè. Òótọ́ kò jẹ́ tuntun. A ṣẹ̀ṣẹ̀ máa gbọ́ lórílẹ̀‐èdè location náà wípé bàbá ń bọ́ ọmọ sùn, ìyá àtọmọ ń bára wọn sùn. Oríṣiríṣi là ń gbọ́ ṣùgbọ́n eléyìí tún wá ní agbára. Mi ò rí irú ẹ̀rí kọ́mọ dúró ti bàbá ẹ̀ báyìí kó dẹ̀ máa ṣe fídíò bàbá ẹ̀, kó dẹ̀ máa ṣépè búkúkú fún bàbá ẹ̀, kó dẹ̀ máa sọ wípé òun rèé o, ó ń bá àwọn àbúrò òun sùn. Eléyìí lágbára o. Ẹ̀yin bàbá wa, ẹ̀yin ìyá wa, ẹ̀ ní ṣìṣe o, ẹ̀ ní ṣi ẹsẹ̀ gbé, ẹ̀ ní ṣilẹ̀tẹ̀, ẹ̀ ní ṣìrì, ẹ̀ ní ṣìwí, ẹ̀ ní ṣìsọ. Èmi Olúwakẹ́mi Ìfẹ́ Olúwa, mi ò ní ṣìṣe, mi ò ní ṣilẹ̀tẹ̀, mi ò ní ṣìsọ. Àwọn ọmọ tọ́lọ́run fi fún èmi àti gbogbo ẹ̀yin tẹ̀ wo fídíò yìí, àwọn ọmọ wa náà ò ní ṣìṣe, wọn ò ní ṣe kòǹgẹ́ aburú. Ogun orílẹ̀-èdè kò ní jà wá, kò ní jà àwọn ọmọ wa. Ọ̀pọ̀lọpọ̀ àwọn tí ìṣẹ̀lẹ̀ láabi ṣẹlẹ̀ sí ní location 9 ẹbí wípé kí ló fà á tí kíní yẹn fi ṣẹlẹ̀ sí wọn. Ogun location 9 mà ní kí máa ṣèfẹ́ nu wọn, kí máa ṣe ohun tó wù wọn, ṣùgbọ́n kí ló fẹ́ ṣe ibi tó bára wọn ni. Ẹlòmíà ti ṣetán kó tó wá di kí lélẹ̀, kí ni mo kò sí. Àbámọ̀ kẹ̀dẹ̀ ní ibẹ̀ yẹn àgbààgbà lẹ sọ wípé ó máa ń kẹ́yìn ọ̀rọ̀ ni, kò kì í ṣáájú ọ̀rọ̀. Ẹ bá mi gbójú ayọ̀ sókè, ẹ bá mi wo fídíò, ẹ jẹ́ àjọṣe kíni, ẹ jẹ́ àjọgbọ́n ilé, ẹ wá nǹkan fìdílé, ẹ fìdílé nǹkan, ẹ jẹ́ kájọ ṣíra wa níyè, ẹ jẹ́ kájọ fi eléyè, kájọ fi ṣe kíni kí n ti pè fún yín náà, kájọ fi ṣe gbólóhùn àdúrà tí a tún lè gbà nínú ọdún tuntun. Kò sẹ́ni tó kọjá àdánwò, àdántán òun ni kí ọba mi àláwùrà, ọba mi òkè kó má má jẹ́ arógun àdántán o, kó má má jẹ́ ká burúkọ ogun sílé wa, kó má má jẹ́ kí sátánì yá wa lò, kó má jẹ́ kí sátánì kó fi inú ilé wa, inú ilé àwọn ọmọ wa, inú ayé wa, ibi iṣẹ́ wa, ọ̀dẹ̀dẹ̀ wa, kọ́lọ́run ọba Olódùmarè kó má jẹ́ kí sátánì kó fi lé wa ṣe bùgbé. Gbogbo ojú tó wọ̀ mí ní agbára Ọlọ́run, sátánì ò ní fi lé yín ṣe bùgbé. Mo kàn mí lè wá ni, kì í ṣe prógrámù tó máa gùn. Kájọ gbọ́, kájọ kẹ́kọ̀ọ́, ẹ bá mi gbójú ayọ̀ sókè. Ẹ ṣé. Ẹ wo àtìlẹ́yìn adé ti rí bàbá mi lélẹ́yìí olórí burúkú ẹ wò mí àti ẹ dáadáa. Ẹ wo àwọn tó ń bá mi sọ̀rọ̀ lélẹ́ tó ń bẹ̀ mí, àwọn tó ń bẹ̀ mí lélẹ́ ayé wọn ti bàjẹ́, ayé wọn mo pe olé wọn lórí dáadáa ni o. Kẹ́lẹ̀ máa rí ni mo ṣe mọ́ rìkọ́ọ̀dù gbogbo ẹ̀kí tó kú òun lù. Só ti yé yín bẹ́yẹn, ẹ wo ìyá tó máa wà pẹ̀lú ìyá bàbá wa, àwọn lélẹ́yìí o ṣe ti rí wọn báyẹn dáadáa. Ojú òní ti àwọn náà bẹ̀ mí, bàbá òfò tí mo bí lélẹ́yìí. Só ti yé yín tó ń bá àwọn àbúrò mi sùn, olórí burúkú tí mo wá pè lóru pé happy new year tó bá sọ fún mi nípa yé mi máa bàjẹ́ pé wọ́n ń wá mi. Èmi náà lélẹ̀ àwọn tó ń wá mi gbà kí wọ́n wá gbé mi báyìí. Ṣé ẹ ti rí bẹ́yẹn àti wọ́n á fẹ́ kẹjọ lé mi àti ẹlẹ́kẹ̀lẹ́ mọ̀ pé lóòótọ́ ni mò ń sọ. Èmi àti ẹ̀ lélẹ̀, èmi àti ẹ̀ kò sí kàtó lè ṣe, kò ní kàtà tó fẹ́ ṣe fún mi. Tó ti yé yín bẹ́yẹn bó ṣe ń lọ nìyẹn o. Àǹtí olórí burúkú ni o, olórí burúkú ni o. Mo ti bá yà àwọn àbúrò mi jẹ́ torí ẹ̀ mo yẹ pèrò lé lórí o. Ẹ má lọ́mọ́ mi, ó ti yé yín ojú òní tì yín o, ojú òní tì yín o. Ṣé ẹ ti gbá? Ẹ wo àtìlẹ́yìn adé ti rí bàbá mi lélẹ́yìí olórí burúkú ẹ wò mí àti ẹ dáadáa. Ẹ wo àwọn tó ń bá mi sọ̀rọ̀ lélẹ́ tó ń bẹ̀ mí, àwọn tó ń bẹ̀ mí lélẹ́ ayé wọn ti bàjẹ́, ayé wọn mo pe olé wọn lórí dáadáa ni o. Kẹ́lẹ̀ máa rí ni mo ṣe mọ́ rìkọ́ọ̀dù gbogbo ẹ̀kí tó kú òun lù. Só ti yé yín bẹ́yẹn, ẹ wo ìyá tó máa wà pẹ̀lú ìyá bàbá wa, àwọn lélẹ́yìí o ṣe ti rí wọn báyẹn dáadáa. Ojú òní ti àwọn náà bẹ̀ mí, bàbá òfò tí mo bí lélẹ́yìí. Só ti yé yín tó ń bá àwọn àbúrò mi
mi sùn olórí burúkú tí mo wá pè lóru pé happy new year tó bá sọ pé mi nípa yé mi máa bàjẹ́ pé wọ́n ń wá mi èmi náà lélẹ̀ àwọn tó ń wá mi gbà kí wọ́n wá gbé mi báyìí ṣé ẹ ti rí bẹ́yìn àti wọ́n á fẹ́ kẹjọ lẹ́nu àti ẹlẹ́kẹ̀lẹ́ mọ̀ pé lóòótọ́ ni mò ń sọ èmi àti ẹ̀ lélẹ̀ èmi àti ẹ̀ kò sí ká tó lè ṣe kò ní kàtà tó fẹ́ ṣe fún mi tó ti yé yín bẹ́yẹn bó ṣe ń lọ nìyẹn o àǹtí olórí burúkú ni o olórí burúkú ni o ó ti bá yàwó àbúrò mi jẹ́ torí àwọn èpè òye lórí o ẹ má lọ́mọ mi ó ti yé yín ojú òní tì yín o ojú òní tì yín o ṣe ti gbá ẹ wò ó. ẹ̀yin bàbá mi ẹ káàbọ̀ padà sórí ètò ọ̀rọ̀ lẹ́gbọ̀n yìí o ọlọ́run ò ní ṣe ẹ̀yin bàbá wa ní bàbá olórí burúkú ọlọ́run ò ní ṣe ẹ̀yin ìyá wa ní ìyá òfò ìyá àdánù ọlọ́run ò sì ní ṣe àwọn ọmọ náà lọ́mọ àríbanújẹ́ ẹ̀yin èèyàn ẹ̀rí pélé ìgbẹ̀nu tán ẹ wo bí ọmọ ṣe ń ṣẹ́ ìpè fún bàbá ẹ̀ ní ojú ayé bàbá ẹ wo bí bàbá ti stand mo mọ̀ pọ̀pọ̀lọpọ̀ àwọn onílànà ó lè sọ pé nàlá yìí ọ̀rá àti fíìmù ni irú fíìmù burúkú wo lélẹ̀ for real lélẹ̀ no be nàlá ẹ gbọ́ mi ẹ̀yin ìyá mi ẹ̀yin bàbá mi eléyìí ò ṣe wọ́n ní o eléyìí ò ṣe pé wọ́n láti fíìmù ni o for real gidi òun nìkan tẹ̀ ń wò ó ṣe bẹ́ẹ̀ gbọ́ màmá àgbàlagbà yẹn àbúrò bàbá wọn tí wọ́n béèrè pé ṣé mọ́ lọ ọmọkùnrin yẹn ìrítẹ́rí bọ̀dá tí ń sọ̀rọ̀ yẹn ṣojú ọmọ kékeré bọ̀dá tó ń ṣe fídíò yẹn tó ń gbé bàbá ẹ̀ ṣépè tó ní bàbá òun ti bá gbogbo àwọn àbúrò òun sùn tán ṣé ó jẹ ọmọ kékeré ta máa ní kò mọ ohun tó ń ṣe ṣé ó jẹ ní ta máa sọ pé bí ògógóró ló yà ní wèrè ṣé ó jẹ ní ta máa sọ wípé orí ẹ̀ yìí ó ti fàfàkùfà kò mọ ohun tó ń sọ mọ́ ẹgbọ́rọ̀ tó sọ nígboro ẹnu ó sọ fún bàbá yẹn pé màámi ẹ̀yin ẹ̀ mọ̀ ń lọ ní títí yín ó lóun mọ̀ òun ṣe fídíò yẹn ni kóun tó fìlú sílẹ̀ ẹ̀yin èèyàn irú kí la kò sí irú kí ló dé kí ló ṣẹlẹ̀ sí wa ní location 9 kí ló dé tó jẹ́ pé ojúmọ́ kan ìròyìn aburú ni kí ló lè sùúrù bàbá tó wo sòsòsòsò tó fi okó díẹ̀ bímọ kó wá wò sòsò kó wá sọ wípé ọmọ ẹ ló kù tó dùn tó fẹ́ máa bá sùn kó wá sọ pé ọmọ ẹ ló kù tó fẹ́ máa bá sùn ìdí ọmọ ẹ ló dùn mọ́ ẹ kẹ máa wo ohun burúkú nínú ayé kẹ máa wo ìṣẹ̀lẹ̀ burúkú nínú ọdún tuntun ẹgbẹ́ nǹkan tí bọ̀dá tó ṣe fídíò yìí sọ ó lóun pe bàbá òun kí bàbá kábíyèsí Ẹlẹ́dùmarè ìjẹ́ ọmọ gidi a lè kí bàbá ẹ̀ kú ọdún tuntun ìjẹ́ ọmọ gidi a lè kí ìyá ẹ̀ kú ọdún tuntun ẹ̀yin tẹ̀ ń wò mí nílé ẹ jẹ́ àjọ ṣe àṣàrò lórí ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí ẹ jẹ́ ká jọ sọ di prayer point pé bí òní kọ́ngò sílé wa a nídìí àríkọ́gbọ́n burúkú fún àwọn ènìyàn wọn ò ní fi wá pa ìtàn aburú fún ọmọ aráyé wọn ò ní fi wá sọ òkò ìbànújẹ́ sínú ayé tọmọtọmọ ìṣẹ̀lẹ̀ burúkú gbà lélẹ̀ ọmọ tó wò sùsù tó pe bàbá ẹ̀ tó kí bàbá kú ọdún tí bàbá bẹ̀rẹ̀ sí ní ṣépè fún wípé wọ́n wá ẹ̀ òun ló mú ọmọ tóun náà wá kúkú jáde wá pé ohun tí mò ń bá àwọn bàbá ìbò láti ìgbà yìí tí mo ní kí n fìlú lẹ̀ fún ẹ nítorí adójútì ni bàbá ní ẹ àfiniṣẹ̀ sí bàbá ní ẹ gbogbo ẹ̀yin tó wò mí ẹ̀ ní di adójútì ni fún àwọn ọmọ yín ẹ̀ ní di bàbá burúkú fún àwọn ọmọ yín ẹ̀ ní dẹni ẹ̀sìn ẹ̀ ní dẹni ègbé ẹ̀ ní dẹni parun fún àwọn ọmọ yín ọmọ wa wò pé òkè níwọ̀n bàgbà tó ti lọ́ wá mi jẹ́ kúkú wá kí wá sọ fún gbogbo ayé ẹ wo bọ́mọ ṣe ń ṣe fídíò ọmọ lólórí burúkú bàbá òṣì tó bí òun nìyí ibi tó ká ọmọ yẹn lára dé ó tún ṣe mistake ibi tó dùn dé tó ká lára dé ẹ̀yin ìyá mi ẹ̀yin bàbá mi ẹ wo ojú ayé lóde ẹ wo ohun tó ṣẹlẹ̀ nínú ayé ẹ wo ohun tí ayé dà ibo láyé yìí lọ nínú ọdún tuntun ẹ jọ torí tọ́lọ́ gbogbo ẹ̀yin tẹ́ ẹ̀ wò mí ìjẹ́ ẹ ti gbọ́ ìròyìn ayọ̀ kankan láti location 9 nínú ọdún tí a kò sí ìròyìn ayọ̀ kankan àfihàn ìbànújẹ́ àfihàn àgbọ́ṣe irú kí lélẹ̀ kí ló sún bàbá sí bàbá tó bá wà òkè tó wà responsible tí ò mú kú mu ẹjọ́ torí Ọlọ́run ṣó máa wá wò sòsòsòsòsòsò tó lówó gidi lápò ṣé kò ní owó fi ṣọmọ ń ta ṣáwá sọ wípé ọmọ tóun bí lára òun fẹ́ máa gbé fúkẹ́fúkẹ́ sí ọmọ òun lára fẹ́ máa lé sí tó máa fi dùn tó máa bá ọmọ inú ẹ̀sùn kò sì sẹ́ni tó fẹ́ mú wọn sí kò sẹ́ni tó fẹ́ bá wọn wí kò sẹ́ni tó fẹ́ fi wọ́n jó òfin ká ní ohun tí ìjọba Nàìjíríà ti fi àwọn pídófàì jó òfin gidi ní orílẹ̀-èdè Nàìjíríà ni irú eléyìí ò ní ṣẹlẹ̀ mọ́ o oníkálukú àti tọwọ́ ọmọ bọ́ṣọ tí ẹ bá lọ sọ́dọ̀ Alhaji Oríyọmí Hamzat ẹ wo prógráàmù tí bàbá yẹn ṣe ẹ wo oríṣiríṣi ìṣẹ̀lẹ̀ aburú ẹ wo iye àwọn tó ń gbé wá tí wọ́n ti bí ọmọ fún bàbá tó bí wọn tí wọn ò sì rí ìjọba kankan bá wọn dá sí tó jẹ́ pé Alhaji Oríyọmí Hamzat ló máa kó ẹjọ́ ìwá bá bàbá yìí ló ṣẹ̀ṣẹ̀ máa gbé wọn lọ sọ́dọ̀ agbófinró nítorí tó bá dá nìkan lágbófinró ò ní dá sí wọn kò sówó kò sọ̀rọ̀ olówó lọ́wọ́ gan wá fìyà jẹ olówó lọ́wọ́ wá gbá ẹ wá gbowó owó ẹ wá tiẹ̀ síta wá ní kó wá bí gbà ẹ wo ojú ayé lóde ìṣẹ̀lẹ̀ àbàmì ìṣẹ̀lẹ̀ burúkú ìṣẹ̀lẹ̀ ìbànújẹ́ lágbà nínú ọdún tuntun kò ní ṣẹlẹ̀ sí èmi àti yín o ìṣẹ̀lẹ̀ ìbànújẹ́ ìṣẹ̀lẹ̀ ìdààmú ìṣẹ̀lẹ̀ ẹkún kò ní ṣẹlẹ̀ sí èmi àti gbogbo ẹ̀yin olólùfẹ́ mi àtàwọn ọmọ tá a bí
àti gbogbo bíta lára dé eléyìí lágbára ó kà màmá o ẹ̀yin ìyá mi ẹ̀yin bàbá mi àní bá wọn rírú ẹ̀ tó èmi náà ni mo kàn ní kí n tún mo wá fún yín ní ṣókíní nítorí gbà tí mo come across fídíò yìí ó jẹ́ nǹkan tó báyọ̀ nínú jẹ́ nínú ọdún tuntun kí ẹ wo èrò bóyá kí n tún fídíò yẹn play fún yín kẹrin kẹ wo bí èrò ṣe pọ̀ bí gbogbo àdúgbò yẹn ṣe kún nítorí ẹ̀yin onílẹ̀ aláìtẹ́ máa ní pranki lọ́ọ́ ṣe fídíò lọ́ọ́ ṣúùtì ṣé fídíò lọ́ọ́ ṣúùtù ni bàbá àgbàlagbà dúró pé ṣé kí n mọ́ ọ lọ ẹ rí pé bàbá gan dúró bàbá ò lè sọ anything bàbá kan wò ni ẹ wo gbogbo àwọn tó dúró sádùúgbò ẹ wo bí gbogbo wọn ṣe ń wò ẹ wá sọ fún mi gbogbo ọmọ tí bàbá yẹn bí tí ẹ̀gbọ́n wọn ti wá pariwo síta wípé gbogbo àwọn àbúrò wọn ni bàbá ti bá sùn ìjẹ́ gbogbo àwọn ọmọ yẹn máa ní free movement mọ́ ládùúgbò yẹn ìjẹ́ wọ́n lè rìn kí wọ́n yọ fanda kọ́ lọ́ má fi àwọn òbí wa bà wá nínú jẹ́ kọ́ lọ́ máa fi àwa náà bà àwọn òbí wa nínú jẹ́ ṣé àwọn ọmọ máa lè rìn ṣọ́ máa lè yan fanda kẹ wo oríṣiríṣi ogun tó kún inú ayé kẹ wo àwọn ìṣẹ̀lẹ̀ burúkú tó kún inú ayé ẹ̀rí pàfi kólódùmarè kó ṣàánú wa kólódùmarè gbà wá ní o lọ́wọ́ àwọn ogun ṣé ogun abẹ́lé ni ká pe léèlé àbógun ìran àbógun orílẹ̀-èdè tó ń wọnú ìdílé mi tó ń sọ wọ́n di tó ń ba ayọ̀ wọn jẹ́ tó ń gbé bànújẹ́ lé wọn lọ́wọ́ ṣòwò ni ká pélé èyíkéyìí tí ìbá wa hùn kó jẹ́ kò ní wọlé tọ̀ èmi àti ẹ̀yin gbogbo lólùfẹ́ mi àti gbogbo ọmọ tí Ọlọ́run bá fi fún wa ẹ ṣé gan ẹ bá mi share ètò yìí ẹ jẹ́ káwọn èèyàn náà tó kọ́gbọ́n èyí ta tó rí rèé o níbẹ̀rẹ̀ ọdún tuntun ojú wa ò ní rí bí o etí wa ò ní gbọ́ bí o ire lójú owó rí ire lójú wa máa rí ire ni etí wa máa gbọ́ ní àṣẹ Ìdùmarè èmi náà ní Lady K Ìfẹ́ Olúwaṣọ ẹ subscribe sí YouTube channel mi kẹtọ notification bell yín a máa mú àwọn ìròyìn wá fún yín ní ọlọ́kanòjọ̀kan ẹ má wá gbàgbé gbogbo àwọn product tá à ń tà lórí ìkànnì aláyọ̀ yé ọdún tuntun ti dé o ẹ̀yin ìyá mi ẹ̀yin bàbá mi ẹ bá Lady K dòwò pọ̀ ká jẹ́ kó wọ gbá yín ẹ bá Lady K dòwò pọ̀ kọjá yín kó tà ẹ bá Lady K dòwò pọ̀ kẹ́rí ta jẹ́ ṣe kẹ́káwó kẹ́ fi gbó rere ṣe gbogbo ẹ̀yin tí ẹ bá fẹ́ ra oògùn high blood pressure tí ẹ fẹ́ ra oògùn diabetes tí ẹ fẹ́ ra oògùn jẹ̀díjẹ̀dí tí ẹ fẹ́ ra manpower tó gbáàsì tí ẹ fẹ́ ra oògùn rheumatism agúnmu àti àgbo òun là ń sọ̀rọ̀ nípa abẹ́yìn tí ikùn yín bá tóbi ẹ wò mí ṣe rí mi báyìí look at my tummy ẹ wo okùn mi bó ṣe rí ọpẹ́lọpẹ́ iléeṣẹ́ tí Haaaa natural herbal ẹ máa ya gbogbo ọ̀rá yẹn dànù ẹ máa fi ojú yín rí pé ṣé ara yín lélẹ́yìí ti ń jáde no be for mouth ó ṣùọ́ ó confam gbogbo ẹ̀yin tẹ́ bá wá nífẹ̀ẹ́ sí àwọn product yìí wọ́n ní dánwò ló bí ìyá ọ̀kẹ́rẹ́ ẹyẹ tí ẹ̀ dánwò náà kẹ́mọ̀ pé rere lolúwa múdẹ fàsìkò ìdúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin tẹ́ ti ra ògùn ní iléeṣẹ́ tí Haaaa natural herbal àtẹ̀yin tẹ́ ń pè mí tẹ́ ń give testimony àtẹ̀yin tẹ́ lè pè mí ṣùgbọ́n tẹ́ lọ sọ fún iléeṣẹ́ tí ẹ pé in fact ẹ dúpẹ́ fọlọ́ lórí product wọn mo dúpẹ́ lọ́wọ́ títí yín náà ní agbára Ọlọ́run àjíǹde ara máa jẹ́ fún yín gbogbo ẹ̀yin tẹ́ nídìí jẹ̀díjẹ̀dí tí jẹ̀díjẹ̀dí yọ yín lẹ́nu ọkùnrin ni yín obìnrin ni yín ọmọdé ni yín àgbà ni yín ẹ pè mí kí n fún yín fóònù ọba iléeṣẹ́ tí Haaaa natural herbal gbogbo ẹ̀yin tẹ́ ní diabetes tàmọ̀ sí ìtọ̀ ṣúgà yálà ó ti pẹ́ lára yín àbí kò tí pẹ́ ẹ pè mí ẹ̀yin tó jẹ́ pé jẹ̀díjẹ̀dí ló yọ yín ní ẹnu tí ẹ mọ bẹ ṣe fẹ́ ṣe ẹ pè mí ẹ̀yin tó jẹ́ pé jẹ̀díjẹ̀dí ló gba nǹkan ọmọkùnrin lọ́wọ́ yín tí ò jẹ́ kẹ́ lè ta kébékébé mọ́ ẹ pè mí kí n fún yín fóònù ọba iléeṣẹ́ tí Haaaa natural herbal ẹ̀yin tó wá jẹ́ wípé bí ẹ̀yin ṣe ní kíní tá à ń sọ ìlábẹ́ tó ṣùgbọ́n ẹ̀ lè pákúrú mọ́ kẹ́dó dáadáa ẹ pè mí kí n fún yín ní fóònù ọba iléeṣẹ́ tí Haaaa natural herbal kí wọ́n ta àgúnmu fún yín ajẹ́bi dọ́ọ̀lì lè kẹgbẹ́ lura kára yín kó jí pépépé kí gbogbo egungun yín kó ṣe kí ni kó mú yes ẹ dánwò kẹ́mọ̀ pé rere ni olúwa ìyẹn ni ti iléeṣẹ́ tí Haaaa natural herbal bákan náà tún wà ní gbogbo ẹ̀yin tẹ́ bá fẹ́ lo cream tó dáa ẹ pè mí kí n fún yín fóònù nọ́mbà Danari skincare àwọn ṣe kí ni wọ́n mú yes níbi ká ta product cream tó wà pa fún àwọn ènìyàn láti fi tún skin wọn ṣe bákan náà tó wà ní gbogbo ẹ̀yin tó bá jẹ́ wípé ẹ fẹ́ ṣẹ́ owó láti Nàìjíríà sí Canada láti Canada mo ní láti Nàìjíríà láti Canada sí Nàìjíríà àbí ẹ̀yin fẹ́ ṣẹ́ owó láti Amẹ́ríkà sí Canada ẹ lọ download lemfi app ló lè ṣe é kẹ́ ló referral code mi kẹ́ gba $30 bonus ṣe rí lemfi app yẹn code yẹn mo máa fi sí towards the end fídíò yìí ṣe rí code yẹn bí mo ṣe type ẹ̀ sí ojú screen code ó bẹ̀rẹ̀ láti
capital letter 0, capital letter W, capital letter U. Bí mo ṣe type yẹn ẹ̀yin ló ní ìfara kòdù bẹ́ẹ̀ yẹn kẹ́ wá fi send owó yín kẹ́ gba $30 bonus fún ara yín báyìí. Ẹ máa rí exchange rate bó bá ṣe rí lójoojúmọ́. Ẹ lè máa mọ̀ wípé Lemfi app exchange rate wọn is the best, exchange rate wọn high. Ó dẹ̀ ṣe kíni ó wà pa ó fi ní lọ́kàn balẹ̀, kò sí pé wọ́n hack account yín, kò sí pé wọ́n kó yín lówó lọ, kò sí pé nǹkan burúkú ṣẹlẹ̀ sí account yín. Ẹ lọ download Lemfi app kẹ́ bá mi dòwò pọ̀, ẹ ní ṣubú dànù, ẹ ní ṣàṣetì, ẹ ní kó sọ́nà bí èéfín, ẹ dẹ̀ ní ever regret pé bá lè di kéfì olúwa ṣò ẹ bá dòwò pọ̀ nínú ọdún tuntun. Ẹ lọ download Lemfi app, ẹ ṣàánú aṣẹ́wó ọlọ́mọdé náà tí mo tuntun ti wọṣẹ́ for new year 2024 ọdún àyèmí àti yẹn mọ́ ẹ bá mi dòwò pọ̀. Ẹ lọ lẹ́wọ̀ app, ẹ lọ referral code mi, ẹ fi ṣẹ́ owó ojú òní tí mi ẹ rà mí gbà ẹ ṣe rere. Bákan náà wá ní ẹ̀yin tí ẹ bá tún wá ní 1 or 2 things tẹ́ fẹ́ discuss pẹ̀lú Lady K, ẹ gbá mi láago. WhatsApp number mi òun lẹ́wọ̀n lójú screen yẹn. Ẹ má tún wá gbàgbé gbogbo ẹ̀yin tí ẹ bá fẹ́ lọ sí Nàìjíríà tẹ́ ní ìdílé ìtura tó gbáfẹ́ tó wà pa tó wà secure tí ẹ lè farapamọ́ sí, ẹ pè mí bákan náà kí n fún yín ní àdírẹ́sì yẹn. TM Royal Hotel ní ìlú Ìbàdàn. Wow, TM Royal Hotel tẹ́ bá gbọ́ ilé ìtura tó gbáski tó gbáfẹ́ tó wà pa tó jẹ́ pé gbogbo nǹkan ló wà ńbẹ̀, ẹ̀rọ amúnáwá wọn standby, AC ibẹ̀ báyìí ó ń gba yẹyẹyẹ. Ilé ìtura tuntun ni, kì í ṣe àwọn renew rebrand hotel, new one ni tí wọ́n máa ṣí ní January 7 ọdún 2024 tá a wà yìí. Ẹ pè mí kí n fún yín ní phone number wọn, kí n fún yín ládírẹ́sì wọn. Ẹ lọ patronize wọn, ẹ lọ sí ìlú Nàìjíríà, ẹ dé sí ìlú Ìbàdàn, kẹ́ sinmi kọ́kàn yín kó balẹ̀, kí ẹ̀ṣọ́ ààbò kó wà fún yín, kò sí wípé ọmọ kidnap yín, kò séwu lóko fún yín, ẹ fọkàn balẹ̀. Bó ṣe jẹ́ nìyẹn. Ẹ ṣeun gan, mo dúpẹ́ lọ́wọ́ gbogbo yín ní agbára Ọlọ́run. Àní ṣàṣetì. Ẹ má gbàgbé o, birthday mi ọmọ yín ó ń bọ̀ lọ́nà o, February 2nd òun ni birthday mi o. Àjọṣọdún ayọ̀, ojú wa máa rọ́dún láṣẹ Èdùmàrè. Ẹ ṣé gan, ire o, bye.